Oluwoo tún ti dé o. Ó ní Alaafin ìlú Ìwó ló wù mí kí n máa jẹ́ báyìí. Olúwo ilẹ̀ Ìwó Ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti sọ pé ipò Aláàfin ló ga jù láàrin àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Ìdí nìyí tó fi wu òun láti máa jẹ Aláàfin ìlú Ìwó. Ọba Àkànbí sọ̀rọ̀ yìí nígbà tó ń gba Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Akeem Ọwádé lálejò láàfin rẹ̀ nílùú Ìwó lọ́jọ́ Túsídẹ̀ẹ́ ọjọ́ 3 oṣù kẹfà ọdún yìí. Ó ní ipò Aláàfin ní ojúlówó ipò látinú ìran Odùduwà, òun ló sì ga jù nílẹ̀ káàárọ̀ òjíire. Ó ní kò tó sí ipò tó ga tó, ìdí nìyẹn tó fi wu òun láti máa jẹ Aláàfin tìlú Ìwó. Ó sì ṣeéṣe kí òun sọ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun nípa rẹ̀. Olúwo gbóṣùbà fún ìwà ìrẹ̀lẹ̀ Aláàfin. Ó ní àlàáfíà púpọ̀ yóò wà nílùú Ọ̀yọ́ lásìkò ìṣèjọba rẹ̀ nígbà tí ìdàgbàsókè tí kò lẹ́gbẹ́ kò ní gbẹ̀yìn. Ṣáájú ni Aláàfin ti dúpẹ́ lọ́wọ́ Ọba Àkànbí fún àdúrótì rẹ̀ látìgbà tí wọ́n ti kéde òun gẹ́gẹ́ bí ọba. Ó sì ṣèlérí pé àjọṣepọ̀ náà yóò tẹ̀síwájú fún ìmúgbòòrò ìran Yorùbá.